kábíyèsí o là ń kí ọba káàrà ó lè là ń kí joyè o ikú àti làíkìra ò lè mo kí gbogbo ara ò lè o mo kí yín o adèkójọ́ mẹ́ta lálẹ́jọ́ kà á ti lọ àtúpalẹ̀ láàtọ̀ láfíà ṣé àlàáfíà là bá yín mo kí gbogbo ládéládé mo kí gbogbo lóye gbogbo aládùúgbò wátá ni mo kí o gẹ́gẹ́ bí ti mọ̀ gẹ́gẹ́ bí ètò ra lórí Freedom Television tó kalẹ̀ sí òpónà márosẹ̀ lọ́nà Àkúrẹ́ òmìnira Freedom Television òmìnira ẹbẹ̀rẹ̀ tí wà bàbá Lámídì àti ìyá Lámídì gẹ́gẹ́ bí ti mọ̀ orúkọ mi yí padà bàbá Adébúrà Káyọ̀dé gbogbo èèyàn mọ̀ sí bàbá Lámídì ẹ̀yẹ kan bá pàkàn ẹ̀fọ́ etí mọ̀ pé màtí yọ mi ní lọ́jọ́ mẹ́jọ ìyá Lámídì kí ara ulé. mo kíra ulé o èmi ìyá Lámídì Ìjẹ̀ṣàmódù Àpànàdà ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ẹyẹ méjì ìjàsẹ̀ mi náà ni mo kí gbogbo ìra ilé o mo dé tún kí gbogbo yẹn rákì ìgbà nílé mo kí ìran àbí sẹ́rí àríbí náà Freedom Television channel 34 UHF mo kí gbogbo rí apẹ́ àkútúndé lónìí o kí gbogbo rí kí la mú ìjòkó ní bí n ṣe é jo kí n tètè máa wò abẹ́ àtúntì débẹ̀. iṣẹ́ ọ̀rọ̀ rẹ ti gbọ́ lẹ́rù ìyá Lámídì ni ká tó bọ́ sí agbami ètò mo ti sọ fún wa mi kì í bá fi agbádùn wa lóòrèkóòrè ní gbogbo ìgbà kì í bá fi agbádùn ra ọ̀rá ní èkó rújú rárá ìṣàtìlọ sórí YouTube rin ìṣàṣì fún bàbá Adébúrà Káyọ̀dé TV channel kì í bá ti olé síbẹ̀ gbogbo ètò wa ni a ò níbẹ̀ lórí YouTube bákan náà lórí Facebook náà bàbá Lámídì fans kì í bá ti lọ sí Òmìnira tẹlifíṣàn náà ni lórí YouTube lórí Facebook náà yàbá náà níbẹ̀ ìjájọ fọwọ́wẹ́ kí a òrera lóòrèkóòrè torí àìkọ́dínlọ́gbọ́n iná ti mọ̀ bákan náà ni nǹkan àti ṣe náà ó tún lábẹ́bẹ́ lóríṣiríṣi kí ẹ Lámídì ó ti sọ fún wọn. gbogbo rẹ̀ láti ṣe pọ̀ gbogbo rẹ̀ jákọ̀ for trade ni àtúnmí ṣe catering service first planner romoke yẹ lẹ́yìn romoke ni àtúndáná jíjẹ àtúbà yín ìyàwó ní ọmọ ní kọ́bá mi relé ọkọ àtúbà yín sùn kẹrin hàn bẹ́ẹ̀ni àti alága òdúró bàbá Lámídì àti alága òdúró màá sọ alága òdúró bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ la ṣe ṣe síra àbá yín ṣe káàdùn ká àbá yín ṣe rọmọrọmọ gbogbo rẹ̀ àbá ìjọ àbá ìdùn alága òdúró àti alága dìde àbẹ̀sẹ̀ ìyàwó gíga mọ̀ pé bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ni kò tọ́ síbẹ̀ lójijì ibà tí so jẹ kò yín náà níbi òde aláṣẹ ibà sí ọ̀lẹ̀ kò yín àdẹjà kábẹ́ ní àmọ́lẹ̀ ajẹ́ mo ti bá sọ fún yín náà èèmọ̀ ni iṣẹ́ àti pìyà sóde náà iná bà kí a pìyà sí lẹ́yìn ètò kì í bá fẹ́ rí a fún gbogbo nǹkan ti sọ ìṣàpìyà sórí 081 24 05 6131 bákan náà tún pìyà sórí 081 26 08 7566 ìpìyà lẹ́yìn ètò kì í bá ní ayẹyẹ lóríṣiríṣi ìpìyà síbẹ̀ afẹ́fọ́sẹ́gbẹ́ ẹ̀mẹ́tò lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ìsìmọ̀ gẹ́gẹ́ bí ìṣera láàrin màtí ìyá Lámídì nǹkan máa ń pò èyí tún lábẹ́bẹ́ àti ti gbàlejò wá pé ó tún mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti jọ dàrú ilé ìbọn bí ṣe lábá jà sórí ètò ní gbàkú rárá ṣùgbọ́n àlejò lábá parí rẹ̀ gẹ́gẹ́ bí ìsìmọ̀ kì í ṣe láàrin lọ́kọ láyà inú ilé ìyẹ́rá ilé ìfìkàlẹ̀ sí àbí ìyá Lámídì kan bá òun kì í àgbẹ̀ alọ́jọ́ tòní kàtúfẹ́ ṣò fún yín kí lè mọ kí a bá dá sí látúlé ìjà o. Adéolú bóò ni ó lè ṣùkúrù lórí ni. àwọn pé fún tàìmù ń ṣe àwọn pátá ní ìpín lọ skul. ó dàbí mílò ní ṣe. ẹ sà mo ní ẹ̀yin náà mo wá rí sà ṣé ọ̀rọ̀ skul yìí náà ni sà. wọ́n ti sọ fún wa pé ká sanwó skul ó dẹ̀ wà urgent gan. ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ ọkàn mi kàn ti fún ó kéèsì náà ni ó kéèsì ni ó ti béèrè lọ ẹ̀gbọ́n rẹ. àmọ́ ti béèrè lọ àwọn náà ní pé kí wọ́n bá yín pé kò sí táwọn náà ti fẹ́ ó dẹ̀ wà urgent gan yìí sà. ìyá Lámídì ó yẹ kéwọn náà gbìyànjú ó yẹ kéwọn náà gbìyànjú. ẹ jọ sọyà ni mo. irọ́ lásìkò gan bẹ́ẹ̀ èsì mo sì lè rí bẹ́ẹ̀ lásìkò mi kò mọ̀rin ká lè gbà bẹ́ẹ̀. but sà. èsì mo sì lè rí Adéolú ọjọ́ orí rẹ̀ rí mi èsì mo sì lè rí ṣé o gbọ́. ó dà sà ó dà sà. èsì mo sì lè rí o. ó dà sà. ó sọ fún mi lóòótọ́ ó dẹ̀ dùn mí bẹ́ẹ̀ ni ó dùn mí ó sì kú lásìkò ìyá gan níbi iṣẹ́ gan bẹ́ẹ̀ àtìrí ó gbà
Milo kati wa rí míìkì kati múru ewa tó irúgbọ rẹ kò dá sí bẹ́ẹ̀ náà lọ́rùn fẹ́. ẹ fi yẹn ṣé àṣàkìtù mi kó ní ṣùkúrú rẹ ni. ẹ fi yẹn lẹ́jàre ya. ọlọ ní ṣùkúrú ni. ẹ wo ó ṣe kinní kan díẹ̀ jàre ẹ̀yin náà mo wá rí o. kéde ni. ọ̀rọ̀ owó náà ni o àfẹsẹ̀wó kan tó wà very very important òní mo ní kí n wá rí yín fún ẹ̀gbọ́n mi. owó skul àbí. bẹ́ẹ̀. wo Adéolú gan ọ̀rẹ́ rẹ ìyàwó àbúrò mi ó ti dé gbé gan nísìn ẹ sì mo ti fẹ́ rí o ní ìkàn. Adéolú àbúrò ìyàwó mi action. Adéolú àbúrò ìyàwó mi òun kan ti dé gbé nísìn ẹ sì mo ti fẹ́ rí o pèmí wọ́n ti sapá mi mo sa opá mi sì mo ti fẹ́ rí ẹ sì mo ti lè rí o tó ó kò lọ́ mi lásìkò. ẹ̀gbọ́n mi bàbá Lámídì ẹ̀gbọ́n tẹ́ sọ ń sìn Adéolú àbúrò ìyàwó yín ṣe bá àbúrò tí nílé mi ṣé tó bá dáa fún mi ṣé kò ní kàn yín ni tán Adéolú ọ̀ní Adéolú yìí fámílì àwọn ìyá Lámídì ló máa kó gbò yẹn lọ ṣe bá àbúrò tí nílé mi ẹ kówó fún mi kí n lọ skúù. mo ní pọ́ọ̀tì nínú ọ̀rọ̀ owó sọ mi ọ̀rọ̀ ẹ̀ ní dáa máa pe ọ̀rẹ́ mi kan mo ti bá sọ́nà ní àná pé mo fẹ́ gbé òkàn lọ́rẹ̀ lé òní gan rẹ́gí oṣù kúrin gan lé òní á ṣe bọ́yá ìwọ ni màá kókò lọ́la wà á kó lọ tó ti bọ́. kí wọ́n wí kí o gbọ́ ni kí wọ́n gbọ́ kí o wí kí o máa wí. Mílò fún mi láyè ná. Ìyá Lámídì kó gbọ́ wò wí ọmọ bẹ́ẹ̀ oṣù kúrò mi ti rí oṣù kúrò náà ló bá ẹ̀ sọ. ọmọ bẹ́ẹ̀ oṣù kúrò ló ti rí oṣù kúrò ṣé òròyé tí mi máa yí di ni. ó dà mo fẹ́ kó oṣù kúrò kó lọ́la. ọfẹ kó sùkúrù kó. mo fẹ́ bá ya níbi kan ní mi kúrò lọ. àgbà òyà ní òrì ṣé bí àbúrò mi lọ́kọ́kọ́ béèrè oṣù kúrò lọ́wọ́ rẹ̀ tó ní mo mọ̀ gbọ́ lá béèrè oṣù kúrò lọ́wọ́ rẹ̀ kí ó dé láwí sí mi wíwí kí o ti wí yóò wí yóò máa ń ní owó lọ́wọ́ pé kò ní owó lọ́wọ́. àbúrò rẹ̀ wá mo wá sọ pé wà á lọ bá yá owó kan ní wà á lọ bá gbowó kan lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ wà á wá ikó fún àbúrò mi ṣàbúrò rẹ̀ ni. ọ̀rẹ́ jẹ́ bí o. àbúrò rẹ̀ ni àbúrò rẹ̀ náà ni. ẹ ó dì bẹ́ẹ̀ èmi ká ti gbìyànjú kí mi lè rí wọn méjèèjì ṣùgbọ́n ewọ́ nìkan ni mo rí níbẹ̀ àbúrò ìbò lè fẹ́ kó fún. àbúrò rẹ̀ lọ fẹ́ kó fún ṣé àbúrò mi ìṣàbúrò rẹ̀. ìsìnkú àkókò náà méjèèjì báwo ìsìnkú àkókò náà méjèèjì kí wọ́n lè jalè. àbúrò mi ni mo máa kó fún. àbúrò mi ni mo máa kó fún. àbúrò mi ló máa ń kó fún sọ́tún yíyọ. àbúrò mi ló máa ń kó fún. ọ̀rọ̀ létí gbọ́ ni ìráulé ọ̀rọ̀ létí gbọ́ àbúrò mi ẹ̀jẹ̀ mi ni òun mo fẹ́ ké ó fún kí Lámídì bẹ̀rẹ̀ sí gbógun tì mí mo ti gbàlejò wá kàbá dá sí ètò lọ́jọ́ tòní ọ̀jọ̀gbọ́n kó mèsì ọ̀rọ̀ òun lá bá dá sí ètò ìjàre àlejò ra ìkọjọ́ mẹ́ta ìkúrin ìjàre bá mi sọ orúkọ rẹ fún àràkè òun nílé. a ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nínú ilé orúkọ tèmi ni ajínrere obìnrin Àánú aya Ògúnmókùn. mọ́mí wa ìṣeré Yes sir. inú mi dùn gẹ́gẹ́ bí ìfẹ́ bá a dá sí ètò lọ́jọ́ tòní tó mú dídì wá nǹkan bóyá gbé ya ni kí tó di pé bá a dá sí ètò akọjá sí gbòòrò àyà àti àfọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò kí lè mọ kí a bá a dá sí ìyára olé ìjàgbọ́n kí ara ìgboro sọ. orúkọ mi ni Rótìmí Fátúròtì lórí ọ̀rọ̀ tẹ́ béèrè yìí àlàyé tó wà ń bẹ àbúrò ìyàwó yẹn ló yẹ kó kó fún àbúrò ìyàwó yẹn lọ́wọ́ kọ́ toró lọ́wọ́ kọ́ béèrè kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú òun ló jẹ́ kí ìyàwó yẹn bínú torí pé ó mọ̀ ipá àbúrò ló yẹ kó ọkọ kó fún. orúkọ mi ni Ìyáàfin Ayọ̀délé Ọlámídé lójú ìwòye tèmi àbúrò ẹ̀ náà là kówó fún kò lè fàbúrò ẹ̀ sílẹ̀ kó kówó fàbúrò ìyàwó torí kí ọ̀dà bá dá ní ilé là padà bọ̀ sí kí ẹgbẹ́ bá padà ní pọ́blẹ́mù àbúrò náà ló máa rí àbúrò ìyàwó lè lè fọ àbúrò ìyàwó tán kí àbúrò ìyàwó náà lọ kéde pé òun mọ ọkọ ẹ̀gbọ́n orí mọ́ sọ lójú ìwòye tèmi àbúrò ẹ̀ náà ló máa ṣe fún kò lè fàbúrò ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣe fárata ọ̀dọ̀ àbúrò ìyàwó ẹ̀ náà kì í ṣe aláta o ṣùgbọ́n àbúrò ẹ̀ la ṣe fún. orúkọ mi ni Prophetess Esther Olówólàgbà nínú ìwòye tí mo rí nípa ọ̀rọ̀ yẹn láàrin àbúrò ọkọ àti àbúrò ìyàwó
àbí olóńkọ́ béèrè owó àbúrò ìyàwó ló yẹ kọ́kọ́ kó owó yẹn fún torí òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ béèrè owó yẹn. ní ìyáàfin Abíọ́dún Adédìgbé lójú tèmi pẹ̀lú ọ̀rọ̀ tá ẹ sọ kalẹ̀ àbú ọkọ lọ́lọ́kọ náà fún lówó skul o because tẹ́bà fún àbú ọkọ náà wàhálà ni so reason tó ti fún àbú òtítì ẹ̀ yẹn ìyàwó náà kó náà ṣọ́ ẹ̀kọ́ lọ fún àbú òtítì ẹ̀ because tí ìwé ilé bá dá àbí tí èèyàn bá fi sílẹ̀ ẹ̀yìn àbú ọ̀nà náà kù mọ́kọ so àbú ẹ̀ la kù mọ́kọ so ojúwo tèmi o àbú ọkọ tó ọkọ pọ́wọ́ fún yẹn òun ló yẹ kókó fún so ojúwo tèmi nìyẹn. mi Mrs. Kẹ́mi Àlàó lójúwòye ti tèmi ó yẹ kí ọkọ kó pín owó yẹn sí méjì fún àwọn méjèèjì ni kó fún àbúrò tiẹ̀ ní half kó fún àbúrò ìyàwó náà ní half káwọn méjèèjì kí wọ́n jọ mọ̀ wípé kò sí lọ́wọ́ wọn ni o kíyàwó náà kó bá wọn fi kún kó bá wọn fi owó yẹn kún kó má bàa síjà láàrin àwọn méjèèjì so ìyàwó náà ti understand pé kò sí lọ́wọ́ ọkọ òun but ó pín fún àbúrò òun ó fún àbúrò tiẹ̀ náà kò ní lè dá wàhálà lẹ̀ láàrin àwọn méjèèjì so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. èmi Alhaji Abdulganiyu Ayinde Alhaji Concord gẹ́gẹ́ bí ìròyìn tèmi lórí ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé owó yẹn àbúrò ìyàwó ló máa kó fún ni á ti kó fún ṣùgbọ́n ṣàkọọ́lẹ̀ ò sí fún pé owó yẹn bóun ló máa kó fún ló fi jẹ́ pé àbúrò ló kó fún ẹ jẹ́ ká gbà pé gbogbo ohun tó bá dé láyé kò sí nǹkan tí ó wáyé tó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bọ̀ mọ́ nípa ẹ̀ àkọọ́lẹ̀ ti dúró pé òun ló máa kó fún ni tó bá dẹ̀ rí ni a kó fún un gẹ́gẹ́ bí kálukú á ti mọ̀ pé ẹ̀jẹ̀ ni ó tìkì ju omi lọ eléyìí tó jẹ́ àbúrò ẹ̀ ẹ̀jẹ̀ ni àbúrò ìyàwó lélẹ̀ bẹ́ẹ̀ ká gba ìpín gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kò sí ìtọ́lọ́wọ́n bá ọmọ pa ẹ̀ àkọọ́lẹ̀ ti dúró pé ọmọ tó máa kó fún nìyẹn torí pé àbúrò ìyàwó ló kọ́ béèrè àbẹ́ẹ̀kọ́ ni àbúrò ìyàwó ló kọ́ béèrè ọlọ́run ká dára ẹ pé ó máa kó fún nìyẹn ìgbà tí kejì dẹ̀ wá tó wá rántí pé ìkan tẹ̀ wá tó ń ya owó ẹnìkan wà lọ́hùn tó kó fún mi ò lérò pé problem wà nù ilé ọlọ́run bo ọkọ ìyàwó ní àṣírí kó ṣe tẹni tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà bá a yẹ pé náà ló ń ṣe bọ̀. orúkọ tèmi ni Adélẹ́yẹ Táíwò lójúwòye títí tèmi kò ní dá kán fárí apá kankan dá apá kan kò lè torí ìtàbúrò tó ń báyìí káàbúrò tìyàwó ẹ̀ náà ṣíwọ́ skul nígbà tó ti jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ làwọn méjèèjì wà bí ó bá tó gbé bùkátà wọn kò lè mú wọn ti ra in the first place so nǹkan tẹ́mi rò pé yẹ kókó ṣe ni pé bóyá kán sì pín sí méjì wọ́n fún wọn ní ìlàjì ọlọ́run á túbọ̀ wọn láṣìírí wọn á wá làjì àti ìlàjì tó kù sí nǹkan tẹ́mi rò pé wọ́n lè ṣe tí ó fi ní dẹbí rú nìyẹn. ṣé o rí pé àbòsí ló wà bẹ́ẹ̀. àbòsí wo alábòsí. àbòsí wo rẹ níjọ. alábòsí. ẹ ṣàbòsí kan nínú ẹjọ́. mọ̀mọ́ ìdúró kọ́ba ẹ̀ ṣalábòsí. mọ̀mọ́ ìdúró kọ́ba ẹ̀ ṣalábòsí. ṣọ́ọ̀mì yí ọ. ọ sọ mọ pé ó ní wà lọ́rẹ̀ kí ọmọ purọ́ sọmọ yà bùrọ̀ mi náà kọ́ béèrè ó lọ́rẹ̀. kàbúrò máa kọ́ béèrè ó sí kọ́. kò yóò fún lo. mi ìrántí mọ́rẹ́ ni mi ìrántí àbúrò tèmi dáhùn rẹ̀ rántí. ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìsúrù la fi máa yanjú ẹ̀. mo ní bọ́ ọ̀rìn àlejò. ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò le rárá nígbà tó jẹ́ pé láti kékeré àwọn ọmọ méjèèjì wọn ti ń gbọ́dọ̀ yín ẹ̀dẹ̀ tí. ọ̀dọ̀ mi náà gbé èmi mi ìṣòwò ṣe wọn èmi mo náà fún wọn èmi mo náà fún wọn. aṣọ wo lomi rà ìrọ̀lẹ́ pa mọ́mì ìrọ̀lẹ́ pa ó ṣe ṣeré nì. ṣé rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ọ̀rọ̀ iléèwé gẹ́gẹ́ bí olùkọ́ni kì í ṣe nǹkan tí a lè ní kọ́mọ kan dúró fún ọmọ kan. owó eléyìí tó wà lọ́wọ́ yín yẹn níṣẹ́ lẹ máa mú owó yẹn tẹ́ ẹ máa pín sí méjì. màmá ìnísùúrù náà èsì ni ká dá sọ̀rọ̀ ìyàrá olè ká bá a dá sí ìyàrá olè bá a dá sí ìyàrá bá a dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàrá àgbàsó nígbà kí n bá ti lójú òun máa rọ̀ ọbẹ̀ ní àpìá sí sínú kìsẹ́lẹ̀ mọ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ ò ní èsì ọlọ́ọ̀mí ìpìá sọ́rí 07061580198 ní kí n bá a pèsè látúlé kí n bá a dá sí ètò sí ilé òní mọ̀mọ́ kí òun náà yàwé ó kàbúrò rẹ̀ èmi ti mọ̀. ṣé kí mi la jalè ní kí ọkàn mi gbìyànjú rẹ kẹ́ kó yà jalè wo kó yà jalè wo. ṣé mi la jalè ní kí mi fi la wo. kò lè ní bẹ́ẹ̀ ṣe sọ yẹn àwọn ọmọ méjèèjì lẹ máa pín owó yẹn sí méjì fún. kíùdì ẹ tún wá máa wá bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe lè tó kù. kíùdì máa fi pín fún àwọn méjèèjì. ẹ ṣe rí àtọ ilé tó jẹ́ àbúrò tìyín
àtẹlẹ́ tó jẹ́ àbúrò tìyàwó yín ọmọ làwọn méjèèjì jẹ́. ìyáwó ìjàre kí já tó tẹ̀síwájú ìjà tókè lọ́hún. Mọ̀túngbédé kárí kankan ẹgbàjọ́. Mọ̀túngbédé kárí kankan ẹgbàjọ́. Tó bá jẹ́ tíjó kẹ́ máa jiyàn kankan kẹ́bọ́ ságo. Tó bá jẹ́ tíjó kẹ́ máa jiyàn kankan kẹ́bọ́ ságo. Ìwọ tó ń sọ pé tábà ti lè pagbo ó lè jó. Ìwọ tó ń sọ pé tábà ti lè pagbo ó lè jó. Bá wá lè jókòó máa wulẹ̀ jánu kó bọ́ ságbó. Òkè tó bá wá lè jókòó máa wulẹ̀ jánu. Gẹ́gẹ́ bí nǹkan bó ṣe lọ irá olè ní abadásẹ̀ tó mọ̀mọ́ torí nkì mi sọ̀dọ̀ omi irun mi nínú nígbà kẹjẹ mi gbàkàbúrò ètí ẹ̀dẹ́ mi ìkọ̀kọ̀ rántí mi ìrántí ná àbúrò tèmi ti amúdẹ̀ rántí èkéré wọ́n lóore. ṣé àbúrò mi ìṣe ẹ̀jẹ̀ rẹ àbúrò mi ìṣe ẹ̀jẹ̀ rẹ èké ní òre. ṣé rí ẹ̀yin méjèèjì mo fẹ́ ká mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ lóòótọ́ bí baba Lámídì ṣe sọ yẹn àbúrò wọn náà wọ́n á wò pé àbúrò tiwọn lélẹ́yìí. wọ́n á wò pé àbúrò tiwọn lélẹ́yìí ìyá Lámídì náà tán dẹ̀ ń sọ mi ò rí àwọn náà dá lẹ́bi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ lágbára ní tòótọ́ ó yẹ kẹ́yìn náà kẹ́gbìyànjú kẹ́yìn náà wá owó díẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kí ẹ̀yin méjèèjì ká ẹ ṣe nìyẹn ẹni tó ń kó fún. mọ́mì ìwò kò máa rí báyẹn rárá ẹgbẹ́ ògbà ni mo ti máa ń fún àbúrò yìí gan ní owó kó wá ṣe fẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ mi ó wá kú kí àbúrò rẹ̀ kó àbúrò mi fẹ́ gba owó àbúrò mi ló kọ́kọ́ lọ ó wá sọ pé òun kò ní owó kó tó máa fún àbúrò mi bí kò lè gbà mo máa fi ojú ẹ̀rọ ìmọ̀ máa sọ kíni kan fún ká yí ọ lẹ́ni dáadáa àlejò ajáre máa sọ nǹkan fún ká yí lẹ́ni àbúrò mi mo rántí nígbà kó wá mo hello bàbá ìbúlẹ̀ tí pè kí lórúkọ yín o. láti ìrẹ́ àkárí ni. bàbá bá mi dá ṣètò o. ìbá dá ṣètò o bàbá Lámídì àbúrò mi lọ́wọ́ kọ́ la béèrè ó lọ́rẹ̀ òun ní fàgbọ́ mi. ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ rí. bí ọba pín owó ìtẹ̀lú bí ọba pín owó yẹn sí méjì tó bá búrò ìyàwó nìkan tó fún àbúrò ẹ̀ nìkan má gbàgbé pé ìyàwó rí ó tó gbẹ̀yìn lọ fábúrò rẹ̀ lójì obìnrin nìyẹn. kí mo rà ṣe bàbá kí máa ṣe. so kò sí tàbí ṣùgbọ́n ra kó fún àbúrò ẹ̀ jẹ́. Iṣẹ́ bàbá mi gbà. Bàbá iṣẹ́ ayé rẹ̀ adá o. Tí àbúrò mi sọ nìyẹn. Iṣẹ́ bàbá ayé rẹ̀ adá. Àbúrò mi ṣe àbúrò ọkọ mi. Òun náà sọ ni. Àbúrò tèmi. Òun náà sọ ni. Èyí lókè lọ́ọ̀ mi. Kí ó bá lọ́ọ̀ mi máa fún. Mélòó gbarú ẹjọ́ ni bàbá o. Hello ta ló sọ̀rọ̀ ìbúlẹ̀ tí pè. Hello àmì gbọ́dọ̀ ní o. Engineer Sunshine láti Idris. Engineer Sunshine láti Idris. Sunshine ẹ̀pẹ̀lẹ́sẹ̀ ẹ bá a dá sọ̀rọ̀ yìí o. Ká ló yẹ kí bàbá Lámídì kò fún nínú àbúrò mi àtàbúrò rẹ̀. Kẹ́ fún àbúrò yín níbi 70% lára owó tó béèrè. Kẹ́ fún àbúrò ìyàwó ní 30% lára owó tó béèrè. Torí pé ìyàwó yẹn á lè padà lọ fún àbúrò ẹ̀ ní owó sí. Mo kàn ti faramọ́ yé ni. Mo kàn ti faramọ́ yé ni. Iṣẹ́ bàbá mo gbọ́rọ̀ rẹ. Iye bàbá ṣọ́ọ̀ṣà ẹ̀ sọ lákọ̀ọ́kọ́ ni mẹ́ faramọ́ o. Ìjàre bàbá jàre ayélujára jàre. Ìwọ jẹ́mi sọ fún ọ. Jẹ́mi sọ fún ọ. Àbúrò ẹ̀ níjọ́. A ti gbọ́rọ̀ rí o iṣẹ́ sáré jà. Sá. Mo ní ká ṣàtọ̀padà fábúrò yín. Ṣé náà bọ́ síta? Ṣé mi? Wọ́n náà bọ́ síta àwọn ló ti gbọ́ ni. Orí mi gbà mí o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìyàbúrò mi sọ̀tọ̀. Kò yẹ kí owó kó pin yín o. Ọ̀rọ̀ owó kò yẹ kó pin yín. Owó yẹn níṣe ló yẹ kẹ́yìn méjèèjì fọwọ́sowọ́pọ̀. Ó kò ti fẹ́ràn owó jù. Ṣé mi nìkan ni? Mo fẹ́ràn owó. Ó ti fẹ́ràn owó jù. Àbúrò mi àbúrò mi ni lóòótọ́ ṣùgbọ́n ó ti dojú àgbà mi. Àjọ mi gbọ́rọ̀ ni.
nǹkan tí mò ń sọ ni pé èrù ẹ̀ bà mí o o ti ní jẹ́ kí eyé mi bẹ́ẹ̀ ni wíwọ̀ ìsara ulé mi o ti jẹ́ kí mi ayé mi wíwọ̀ ìsara ulé mi ó dé obìnrin dé o ti jẹ́ kí eyé mi obìnrin dé. ẹ ní sùúrù ìyá Lámídì bíbélì sọ wípé ohunkóhun kó má ṣe yà yín kò yẹ kí owó kó wá dá wàhálà sílẹ̀ láàrin ẹ̀yin méjèèjì owó tó wà yẹn tá a bá gbọ́ Ọlọ́run gbọ́ ẹ̀yin méjèèjì tẹ́ fọwọ́sowọ́pọ̀ ẹ tún rí owó sí tó jẹ́ pé ẹ fi máa gbọ́ bùkátà àwọn ọmọ méjèèjì yẹn kò yẹ ká ẹ sọ pé torí pé ẹnìkan jẹ́ ẹ̀jẹ̀ yín ẹ̀yin méjèèjì ó yẹ kí ìyá Lámídì náà kàn bọ́ síta káwọn náà wówó bẹ́yìn ṣe rí díẹ̀ yẹn kẹ́ ẹ kó méjèèjì papọ̀ kẹ́ ẹ fi gbọ́ bùkátà àwọn ọmọ yẹn. mo ti gbà mọ́ mi máa gbọ́ mo ti gbà pé ìgbìmọ̀ ti fẹ́ wọ́n ti dẹ̀jẹ́ rẹ̀ gbogbo ẹbí mi náà ti dẹ̀jẹ́ rẹ̀ àbúrò mi yẹn ti dàbúrò rẹ̀ ní tèmi o ní mo gbà o. bó ṣe kó rí náà nìyẹn. bó ṣe kó rí nìyẹn ìgbàgbọ́ kí a bá fẹ́ ná nínú ilé mo máa ná owó fúnra mi àbúrò mi kàn lába wí owó sùkúrù ń o ìwí àwọn mi sọ̀rọ̀ wí ń lò ó lọ ń ṣe. ṣé ìṣèbí kí sọ́wọ́ tẹ́lẹ̀ náà ni ẹ̀mọ́ mi gbọ́ ìdí àbúrò rẹ̀ ìdè ọlá fún àbúrò rẹ̀ alábòsí ni òrì. ẹ sọ alábòsí. mo ti mọ̀ ìmọ̀ ẹ̀sẹ̀ bí rẹ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ ìmọ̀ ẹ̀sẹ̀ gẹ̀rẹ́ àbúrò mi dè ẹ̀sẹ̀ gẹ̀rẹ́ o ti jẹ́ kí mi mọ̀. rárá ẹ má tí ì gbé lọ síbi bẹ̀rẹ̀. yàrá ilé ìbá mi dá sí. èbí àwọn ló ṣàtọ́jú àwọn ọmọ yẹn láti bẹ̀rẹ̀. ìbá mi dá sí 07061580198 ìbá mi dá sí. àwọn ló ń tọ́jú àwọn ọmọ yìí láti bẹ̀rẹ̀ so ẹ má tí ì jẹ́ ká sọ pé ẹ ti rí i pé kì í ṣe ẹ̀jẹ̀. hello ẹ máa bọ́rọ̀ yìí lọ ìpè tíjà. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ẹ má jẹ́ kí ó di pé kì í ṣẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi ni rárá ṣùgbọ́n ẹ̀yin méjèèjì ní kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ọmọ ọkọ àbúrò ọkọ àlè ní kó dúró àbúrò ìyàwó a lè sọ pé kó dúró torí gbogbo wa la mọ̀ pé nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ ó wà timely bóyá wọn tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ìdánwò báyìí ṣé wọ́n á wá ní kíkan máa lọ kíkan dúró kíkan lọ ṣèdánwò kíkan má ṣèdánwò kó má lè tẹ̀síwájú rárá ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ tó délẹ̀ báyìí ẹ máa fọwọ́sowọ́pọ̀ ìyá Lámídì kẹ́yìn náà jáde kẹ́ ẹ lọ wá owó kí bàbá Lámídì náà jáde kán lọ wá owó kẹ́ kó méjèèjì pọ̀ kẹ́ fi san owó àwọn ọmọ yẹn bó ṣe kó rí nìyẹn. ká tó tẹ̀síwájú mọ̀mọ́ ká tó tẹ̀síwájú ìjádókè lọ́hún. pẹ̀lú tí wàá sáfẹ́ ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yọ tí ẹni mo gbà ó fèmí ni kò ṣe ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yọ tí ẹni mo gbà ó fèmí ni kò ṣe ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀ kádàrá wa pọ̀ ló fẹ́ o. ìra olé yàbá adásètò náà kí pè á olé kí pè á olé àlejò wa ìjà ìmọ̀ mi gbọ̀rọ̀ rí torí Ìyá Lámídì agídí rẹ̀ pọ̀ níbo ṣe gèlè yẹ bí national theatre agídí rẹ̀ pọ̀. ẹ ṣe agídí mi ṣe ní pọ̀ ohun tí bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sọ ni pé àwọn tí a bá ti so pọ̀ kí ohunkóhun èèyàn ní ohunkóhun kó má ṣe yà wọ́n torí náà mo fẹ́ kẹ́ mọ̀ bàbá Lámídì pé àti Ìyá Lámídì ẹ̀yin méjèèjì ẹyọ kan ni yín o àbúrò tiyín àbúrò ti ọkọ àbúrò tìyàwó ẹyọ kan náà ní ẹbí ti bàbá Lámídì ẹbí ti Ìyá Lámídì ẹyọ kan ṣoṣo ni kò sí nǹkan kan tó yẹ kó yà yín rárá gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ohun tó bá ti bá ojú bí àwọn àgbà ṣe máa ń sọ ó ti bá imú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin méjèèjì ló kàn gẹ́gẹ́ bí ara kan dẹ́ mo fẹ́ kí nǹkan kan kó yé wa o nínú ìtàn mo ti gbọ́ rí bàbá kan tó mú ọmọ kan tira ó dẹ̀ ń tọ́jú ọmọ yìí kò wó pé kì í ṣòun ló bí ọmọ yẹn ó tọ́jú ọmọ yìí títí tọ́mọ yẹn fi lọ sílé ìwé
tó fi jáde nígbà tọ́lọ́run máa ṣe ọmọ yìí ríṣẹ́ síbi tó dára ọmọ yẹn ti dá ní àbí. ó mu tira ni kì í tẹ̀ sọmọ ẹ̀gbọ́n kì í sọmọ àbúrò kì í sọmọ ẹ̀gbọ́n kì í sọmọ àbúrò ṣùgbọ́n bẹ́ẹ̀ ni kì í ṣàbúrò bẹ́ẹ̀ ni kì í ṣàbúrò ẹnikẹ́ni ṣùgbọ́n ó kàn mú ọmọ yẹn tira ó dẹ̀ tọ́jú ẹ̀ bí àwọn ọmọ tiẹ̀ ó jọrán gbogbo wọn níléèwé nígbà tọ́lọ́run máa ṣe dáradára ọmọ yẹn ọlọ́run wá gbé ọwọ́ ẹ̀ sókè tó yẹ pé lójú alẹ́ gan òun ló wá ń tọ́jú bàbá yẹn torí náà bàbá Lámídì ọmọ tí ẹ ń sọ yìí ẹ tí mọ nǹkan tọ́lọ́run lè sọdá lẹ́yìn ọ̀la ẹ gbọ́dọ̀ wá jẹ́ kí ìkórìtà tẹ ẹ dé yìí ọmọ tẹ ẹ ti ń tọ́jú láti kékeré tẹ ẹ ti mú tira kẹ wá sọ pé ibo ló wá fẹ́ lọ báyìí o nígbà tó ti jẹ́yìn ló ti máa ń bá tẹ́lẹ̀ tẹ́ ti máa ń ṣe àbí kẹ mọ ṣèdán òní ṣé kẹ mọ ṣèdán òní ṣé kábò tèmi náà mo ṣèdán òní náà ni kábò tèmi náà mo ṣèdán òní náà ni. ẹ ṣé mo ti sọ fún wa tẹ́lẹ̀ náà pé kó bá yá kó bá ṣe pì àbúrò mi lọ́sà kùmí kù sí mo lè ra àbúrò tẹ̀lé ni. rárá o kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ àtàbúrò ọkọ o àtàbúrò ìyàwó ohunkóhun tó wù tó bá ṣẹlẹ̀ àwọn méjèèjì náà lẹ máa rí ibi ò ní ṣẹlẹ̀ sí wa lórúkọ Jésù torí náà ẹ má jẹ́ ká ní èrò tó lòdì ẹ jẹ́ ká rí àwọn ọmọ méjèèjì o àtàbúrò ọkọ àtàbúrò ìyàwó ẹ jẹ́ ká rí pé ọmọ tiwa gan ni ẹ má tiẹ̀ wá fi wọ́n sípò àbúrò báyìí kẹ́ ẹ wá tọ́jú wọn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ́mọ méjì ṣé ẹ máa sọ pé ẹ sanwó ilé ìwé ẹ̀ ní sọ̀kan. ìjàre àlejò ra ṣé ogun kò tẹ̀ níbẹ̀ gan ni hello ṣé ogun kò tẹ̀ wà níbẹ̀ gan ni kó ẹ pé èmi lá kó pé kí n máa búrò ìyàwó mi tira ṣé o náà kọ̀ lẹ́bí gan náà ni ewu tẹ̀lé kò kẹ́tà gan. ń yí ọ̀rẹ́ ní ìṣètì ọmọ àjẹ́ kò yí ọ bẹ́ẹ̀ ń yí ọmọ mi ìdúró ń yí ọ̀rẹ́ ní àjẹ́ kò yí ọ sọ mi ọ̀rọ̀ kan ní mọ́mí sọ ni ọ̀rọ̀ kan ní ọ sọ wíyẹ ọmọ ọlọ́mọ gan kí n mú tira ọ lè tọ́jú rẹ̀ ìgbà níláárí gan ó tún níláárí ju ọmọ ọtọ ní ọdí mú tira àbí ẹ̀kà tó tán ọtọ́jú rẹ̀ ìwọ omi yá kan sọ́tọ̀ sí ọmọ ọjọ́ ọ̀la ni sọ ọmọjọ́ ọ̀la ni kí o fi mí yàtọ̀ nǹkan sọ́tọ̀. ẹ kàn wọ́n kérékéré kí wọ́n náà bọ́ sí gbọ́rọ̀ jà kó gbé ó lọ kàbúrò rẹ ẹ fẹ́ pa mí ni. ṣe rí ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ bó ṣe rí ni mo ti ṣe ṣàlàyé fún yín yẹn ọmọ yìí aláwọn ọmọ méjèèjì yìí ẹ má tẹ̀ wá rí wọn bí àbúrò yín mọ́ ẹ rí wọn bí ọmọ tiyín pẹ̀yìn lẹ bí wọn ṣé ẹ wá sọ pé kí ìkan kó dúró kálá ẹ̀yin lẹ bí àwọn méjèèjì yẹn pé kì í tiẹ̀ ṣe àwọn àbúrò yín ṣé ẹ ní kíkan dúró kíkan máa lọ sí skul kó ṣeé ṣe ẹ̀yin méjèèjì ẹ fọwọ́sowọ́pọ̀ ṣe rí kò sí nǹkan tó jẹ́ pé a bá fọwọ́sowọ́pọ̀ ṣe nínú ìdílé tí ò ní ṣeé ṣe o torí pé ọlọ́run fẹ́ ìfìmọ̀ṣọ̀kan wa pàápàá gẹ́gẹ́ bí ìdílé tẹ́yin méjèèjì bá jọ gbàdúrà ọlọ́run á dìde fún ìrànlọ́wọ́ yín mo mọ̀ yín dáadáa mo mọ gbogbo bẹ́ẹ̀ ṣe lákìtìyàn mo mọ oríṣiríṣi iṣẹ́ tẹ̀ ń ṣe ọlọ́run á kàn ṣètò iṣẹ́ kan tó jẹ́ pé owó tẹ́ máa rí gan á gbé gbogbo bùkátà tẹ́ fẹ́ gbọ́ yẹn á gbé mi torí náà ṣe ni kẹ́ fọwọ́sowọ́pọ̀ bàbá Lámídì ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ìbínú ìyá Lámídì ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ìbínú rárá ọ̀rọ̀ pé kẹ́ ẹ jọ gbọ́ra yé ni owó ilé ìtàn ti rí yẹn ẹ wá mọ́ kí ìyá Lámídì náà wá sí kẹ́ fi yanjú ọ̀rọ̀ àwọn méjèèjì. ìṣe wà lẹ́jọ́ mi kí mi tó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nìgbọ́ ìyẹn olétí àpè àwọn olékè àbádá sọ̀rọ̀ kó tó ti pín abá adá ṣètò ìjádòkè lọ́hùn. Olololo yeah, olololo yeah, olololo yeah, olololo yeah, olololo yeah. My beautiful baby, oh, you're the apple of my eye, sugar in my tea, the joy of my life. Baby oku, you're the apple of my eye, sugar in my tea, the joy of my life. It's your wedding day, dance for me, oh dance for me, baby dance for me. It's your wedding day, dance for me, oh dance for me, baby dance for me. It's your happy day, dance for me, oh dance for me, baby dance for me. It's your happy day, dance for me, oh dance for me, baby dance for me. Baby, oh, it's your wedding day, it's your wedding day. Go baby, oh, go baby, baby, oh. It's your joyful day, it's your joyful day, no sorrow, yeah, yeah. Oh yeah, rora, my best, show everybody your FVC, let them know you're married forever, forever, forever. Bye bye to mommy and daddy, yo, uncle, cousin and auntie, yo. You are done with your lover, oh. You are the apple of my eye, sugar in my tea, the joy of my life. Baby, oh cool, you are the apple of my eye.
máa ṣe ni mo ti sọ ni n máa ṣe ni mo ti sọ ni. ó lè ṣe bẹ́ẹ̀. lọ́nà wo. èèyàn méjèèjì ló wá pín òun kó. ẹ ní sùúrù bàbá Lámídì ní kòríta tọrọ wá dé dúró ìgàn báyìí kí ló ń tí ẹ fẹ́ ṣe mo fẹ́ gbọ́ torí ká ní pé ẹ̀yin lẹ bí àwọn ọmọ méjèèjì yẹn kí ló ń tẹ́ fẹ́ ṣe. pé mo bí àwọn ọmọ méjèèjì kí lẹ fẹ́ ṣe. kì í wọ́n nìkan dé wà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí bàbára ìyẹn bàbára ṣe ṣe látijọ́ ọ̀ṣẹ́ sùúrà àyíká àbúrò dúró kẹ́gbọ́n kó kàwé kẹ́wọ̀n bá kàwé tán àyà fún àbúrò sókè. ayé àtijọ́ nìyẹn. àyíká dúró fẹ́ nìkan ni. tí ẹ̀ ń sọ yẹn bàbá Lámídì ayé àtijọ́ ni o ayé àtijọ́ ni kò sẹ́nìkan ní síta ní kí ọmọ kan kó dúró fún ẹnìkejì ẹ wá farabalẹ̀ báyìí kẹ́gbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín o owó tí ẹ ní dání yẹn àtẹ̀yìn àtìyá Lámídì àtàwọn ọmọ méjèèjì ẹ kó owó yẹn ẹ lọ sí skul wọn ẹ mú owó yẹn ẹ pín sí méjì déédéé ẹ san kan fún iléèwé tàkọ́kọ́ ẹ san kan fún iléèwé kejì ẹ wá promise wọn àsìkò tẹ́ ẹ máa wá san ìyẹn ẹ̀yin méjèèjì á wá bọ́ síta ẹ lọ wówó ẹ jọ sanwó iléèwé àwọn ọmọ yẹn tó kù ni kò sí pé ẹnìkan dúró fún ẹnìkan kò sí pé àásán tẹnìkan àní san tẹnìkan kò sí pé àfún ẹnìkan ní 70% àfún ẹnìkan ní 30% kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ gbé àwọn ọmọ méjèèjì yẹn sí pé àwa la bí wọn kẹ̀dẹ̀ sí ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe fún wọn. ìtì ẹ̀ máa gbọ́mọ́ mi ṣé kọ́mọ ní bá dàgbà kọ́ba la ló kó ṣe gbogbo rẹ̀ ká kí mo rọ́rí wọn kọ́ba àwọn ní í dán sí mọ́ ṣé ọmọ ní àfojú rẹ̀ wò ó ká lè jọ jẹ́ ẹbí kan. kí ẹ fojú rẹ̀ wò mí àbúrò mi àti fojú rẹ̀ wò mí àbúrò mi tó fojú rẹ̀ wò mí. ṣáàrí kírun nǹkan báyìí kó má bàa ṣẹlẹ̀ òun náà lélẹ́yìí tí mò ń sọ fún yín tẹ́ ẹ bá kúkú ti fi ọ̀tún wẹ òsì tí ẹ fi òsì wẹ ọ̀tún báyìí tí gbogbo ẹ̀ bá mọ́ tó bá dọjọ́ iwájú kò ní sí pé ọmọ kan kórìíra mi ọmọ kan ò fẹ́ mi ẹ̀yẹn ò ní sí ń bẹ̀ torí náà nǹkan tí mo ti sọ yẹn òun ni kẹ́ ẹ jẹ́ ká ṣe o ẹ̀yin méjèèjì ẹ gbéra kẹ́ ẹ kó àwọn ọmọ yẹn kẹ́ ẹ pín owó yẹn sí méjì déédéé ni o kò sí 70-30 kankan kò sí 40-60 kankan 50-50 kẹ́ ẹ wá kó wọn lọ sílé ìwé wọn kẹ́ ẹ san tẹnì kínní kẹ́ ẹ san tẹnì kejì kẹ́ ẹ wá promise wọn kẹ́yìn méjèèjì wá bọ́ síta kẹ́ ẹ wá owó kẹ́ ẹ wá lọ sí ilé ìwé. ìjàre jẹ́mi á béèrè ìbéèrè kan bí mo ṣe rè ọ́ yẹ kéyí gan-an ní sùúrù jẹ́ ìbéèrè kan lọ́ọ̀ ìyá Lámídì wáyé pòlò kó wà sí fún wa tí wọ́n bọ́ síta ṣáájú mi ó wá tí wá rí àfọ̀ ṣáájú mi iṣẹ́ àkókò. àwọn méjèèjì náà máa kó fún àtúpín bẹ́ẹ̀ sọ̀rọ̀ burúkú bíi tiẹ̀. ẹ lọ́ọ́ lè pa obìnrin àyíká nípọ̀ lọ́ọ́ gbogbo rẹ̀. torí mẹ́rin jẹ́ kọ́ mọ̀ ní fẹ́ẹ̀lì mẹ́rin jẹ́ kíkan fẹ́ẹ̀lì mẹ́rin jẹ́ kíkejì fẹ́ẹ̀lì. èmi gan mọ̀ pé obìnrin ò ní ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn torí a máa wò pé àwọn èèyàn á sọ pé torí pé kì í ṣe àbúrò òun ni kò ní fẹ́ ṣe tàbúrò ẹ̀ kó fi tọmọ ọkọ ẹ̀ sílẹ̀ ẹ mọ̀ pé ọmọ ọkọ ni àbúrò tí yín jẹ́ sí wọn so nǹkan tẹ́ ẹ máa ṣe nìyẹn àwọn méjèèjì ni ká tọ́jú o Ọlọ́run á dẹ̀ bá wa tọ́jú wọn àwọn ọmọ ọmọ yìí náà wọ́n á sanjọ́ fún yín lórúkọ Jésù. sọmọ fẹ́ dà lọ́la ni sọmọ wà dà ni ó lè di president ó lè di governor èsù lè dà so kí ló fẹ́ máa ń sọ tó bá di governor kí ló fẹ́ máa sọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó bá di president kí ló fẹ́ máa wí nígbà tó ń lọ sí skul tó ní kó lọ jókòó skul tó fẹ́ sanwó ẹnìkan ò ní sanwó ẹnìkan kí ni wọ́n fẹ́ máa wí. kí ló fẹ́ máa wí àlejò ẹ̀jàre gbọ́dọ̀ mi jàre iṣẹ́ yóò kì í sọ kankan ayé mi lébẹ̀. mo fẹ́ gbọ́. èyé mi máa sọ kí n la. ìjàre kí ìwùdí gan kì í gbé dandan pé kí n máa búrò ìyàwó mi tira kí a gbọ́dọ̀ mi èyé mi. ẹ ṣé o orin kan nígbà tá a wà léléèwé sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀ dẹ́ kò sí ẹnìkan tó jẹ́ pé ó wà láyé tí ò lẹ́nìkan tó sinmi lé o gẹ́gẹ́ bí ènìyàn a depend on another person bí ọmọ yẹn ṣe sinmi lé yín báyìí tó ń wojú yín fún ìrànlọ́wọ́ ṣe é rántí bàbá Lámídì pẹ́yìn náà ń wojú àwọn kan fún ìrànlọ́wọ́ so tẹ́ ẹ bá ran ọmọ yìí lọ́wọ́ Ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dìde fún ẹ̀yin náà kò sí nǹkan tó burú níbẹ̀ pé ẹ mọ ọmọ ìyàwó yín ti rà kò sí nǹkan tó burú kò dẹ̀ sí nǹkan tó àbúrò ìyàwó yín kò sí nǹkan tó jẹ́ òrírí ń bẹ̀ o mo tẹ eléyìí tí mo sọ fún yín yẹn ó dáa kì í ṣe àbúrò ìyàwó ọmọ ọlọ́mọ ni bàbá yìí dẹ̀ mú tira tó dẹ̀ tọ́jú ẹ tó dẹ̀ ní lárí. mọ́mí yẹn máa gbọ́ kẹ́ẹ̀bà ẹ̀ ṣe ànìkànjọpọ́n ni kẹ́ẹ̀bà ẹ̀ ṣe ànìkànjọpọ́n àbúrò ìyàwó rẹ̀ àbúrò rẹ̀ náà ni torí o ti fẹ́ ìyàwó rẹ̀ ti sọ fún yín pé n ti jọ di ara kan
ẹyin what God has joined together let's no man. ó ti jọ olówó dé. ẹ ti jọ di ara kan àti di ara kan. tó ti yọ bẹ́ẹ̀ yìí ṣùgbọ́n ìwọ kò fẹ́ mọ̀ ìwọ kò fẹ́ máa ń mọ̀. ó ti jọ olówó dé o àti di ara kan. ìwọ kò fẹ́ máa ń mọ̀ rárá. ọ̀rọ̀ owó ò lè yà yín rárá ohunkóhun tí ẹ gbọ́dọ̀ yà yín ni kò sí nǹkan kan so àbúrò tiyín tiwọn ni àbúrò tiwọn náà tiyín ni àwọn méjèèjì kẹ́ ẹ rí wọn lẹ́yìn. kéde kàbúrò ẹ̀gá ọ̀kọ́ ẹgbẹ́ òun lọ ẹ̀gbọ́n rẹ̀ kó yẹ pé èmi ló yẹ bá kí ni rísì màmá wọ́n pé èmi la kó wá bá kó wá béèrè owó ẹ̀gbọ́n tẹ wà bẹ́ẹ̀ kí ni rísì. ó béèrè ó mọ́mí ẹ̀ máa gbọ́ ó béèrè mo ní lọ bá dádì yín mo ní lọ bá dádì yín ó dà mọ́mí ṣé kí wá kó owó fún ṣé kò ní sọ pé mo ń ṣe ìgbéraga ẹni sùúrù ṣé kò ní sọ pé ìgbéraga ni mo máa ń ṣe. ẹ jẹ́ kí nǹkan kan yé yín o bí ìyá Lámídì ṣe wà yìí tó bá fẹ́ raṣọ tàwọn méjèèjì lára o. bí mo ṣe máa ń rà nìyẹn. àbí mo parọ́. bẹ́ẹ̀ ni tó bá fẹ́ fún wọn ní pocket money tàwọn méjèèjì là á fún o. tó bá di pé wọ́n lọ sí skul yẹn farabalẹ̀ torí ẹ̀ ń lo agídí báyìí tó bá fẹ́ lọ sí skul yẹn tó bá lọ ra gbogbo nǹkan tó fẹ́ kó lọ ìwọ ni bọ́ǹfìtà ìwọ ló ń jẹ ṣé wọ́n á dá tàbúrò wọn rà ẹ sọ báyìí kí gbogbo ilé gbọ́ yín ṣé wọ́n máa ń dá tàbúrò wọn rà ṣebí táwọn méjèèjì náà ni wọ́n rà wọ́n á ní ọkùn bíbọ̀ dáná ń pè wọ́n bí orúkọ ọmọ ọkọ kan ni wọ́n ní tiyín ni wọ́n á gbé tàbúrò wọn náà fún nígbà tán bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà ojúṣe tiyín àwọn méjèèjì ló yẹ kẹ́ máa ṣe fún kì í ṣe pé láti ṣe fún ẹ̀yin náà. tó ọmọ kan ti bọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni ó ti yé mi n kì í ṣàṣọ níbẹ̀ pé kì í bá parí ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni pé kí mi kún ọ méjèèjì àtẹ̀mí o àtẹ̀yìn Lámídì ò kí mi kọ́ lọ sùkúrú ẹ̀ṣẹ̀ kí mi kún ọmọ ra ẹ̀ kí mi kọ́ lọ sùkúrú náà sọ. ọkọ ọmọ ra náà ni kò ilé mi lọ sẹ́yìn ìpínlẹ̀ ilé mi lọ mí gbé. ó rí àbó mi bí ọmọ rẹ ó rí àbó mi bí ọmọ rẹ ó rí àbó mi bí àbó rẹ omi rí àbó mi bí ará ìta omi rí àbó mi bí àlejò ni ó ṣe dáadáa níbẹ̀. mo ti gbọ́ sẹ́ àti ká ti yá pé òsì méje ọgbọ́gba mo ti gbọ́ ká pé àfùfù ti àbúrò tirẹ̀ àfùtà àbúrò tèmi kí a méjì rí bọ́ sí gbòòrò àti àwa ìyókù sí tí o kọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ni bá ṣe àṣeré ni ọkọ̀ tẹ̀dá ẹni sí ẹni àṣì wàhálà mọ́ tójọ́ kan náà bẹ́ẹ̀ kí orúwà náà fẹ́ ṣẹlẹ̀ bọ́dá bìnrin òbẹ̀ sẹ́ká kiri èyí ò ti pé o èyí ò ti pé o so kọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí Lámídì ti mọ̀ pé àáfù nìlà kó lọ o lórí àwọn méjèèjì o àti máa wá yókù ẹ jẹ́ pé ọ̀nìkan ń bí sanwó ọ̀nìkan tì ní sanwó kí wọ́n bá a dọ̀tẹ̀ torí ìyẹ̀bí yẹ òbí kan ti burú kí àti gbógun tì mí ní sẹ́ àìmọ̀ tí méjì tẹ̀ mọ́ ọmọ wọn kíní kan. ìbá mi tún sọ fún wípé gbogbo tí èèyàn bá ti fẹ́ aya ó ti di ẹbí ẹ̀ àti ẹbí aya ní pátápátá ó ti di ẹbí kan náà ó ti jọ di ẹbí kan. ohun tẹ́ ẹ sọ yẹn kì í ṣe fún ẹ̀yin méjèèjì nìkan kì í ṣe ìyá Lámídì àti bàbá Lámídì nìkan ni mo fẹ́ sọ fún ṣùgbọ́n mo fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn tó láǹfààní láti máa wò wá pé nígbà tá a bá ti fẹ́ ìyàwó ohun gbogbo tó jẹ́ tìyàwó yẹn náà a ti gbọ́dọ̀ fẹ́ mọ́ àti bàbá àti ìyá ẹ̀ àtẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ ohun gbogbo tó jẹ́ tiẹ̀ yẹn náà ni ká fẹ́ mọ́ bá a bá ṣe ń ṣe sẹ́bí tiwa náà ni ká máa ṣe kò jọ yín lójú pé àwọn ọkùnrin kan tó bá ní nǹkan ṣe nílé tiwọn wọn á rówó tí wọn á mú lọ síbẹ̀ ṣùgbọ́n tó bá dilé ìyàwó wọn á lówó pọ̀ lọ́wọ́ wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe gbogbo ẹ̀ dọ́gba tójúṣe kan bá wà nílé ìyàwó wa ká ṣe é tó bá kan ti lé ti ọkọ náà ká ṣe é dẹ́rẹ́ àwọn ọkọ àti ìyàwó nínú ilé tẹ̀ ń wò wá ẹ jẹ́ káwa méjèèjì máa fọwọ́sowọ́pọ̀ ká máa bo àṣírí ara wa tó bá kù díẹ̀ káàtó sọ́dọ̀ ọkọ kí ìyàwó kó ràn lọ́wọ́ tó bá tún jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó ló kù sí kọ́kọ́ náà kó ràn lọ́wọ́ káṣírí wa kó má fi tú Ọlọ́run á ràn wá lọ́wọ́. torí a ò mọjọ́ ọ̀la iṣẹ́ a ò mọjọ́ ọ̀la rárá. iṣẹ́ wa àlejò ra inú mi kàn dùn ọ̀rọ̀ kìí aṣọ gbẹ̀yìn ó yá ọ̀mìlá kí yẹmi ọ̀ra owó ọ̀mìlá kí yẹmi ọ̀ra jù inú mi dùn gan ó yé mi dáadáa mo ti gbọ́rọ̀ rí bẹ́ẹ̀ ni mọ̀ péjọ́ mi kàbá tún pè sọ̀rọ̀ ìdílé bàbá Lámídì àti Lámídì màá rí pé ìyá bá a dá sí inú mi dùn ètò ìdájọ́ kọrin fún àwọn ilé ẹ̀kan sí kí tó bá mi kí hàn wípé ìtumí lọ òun tún padà ń bọ̀ ọjọ́ mi. orúkọ mi ni ajínrere obìnrin Àánú aya Ògúnmókùn mo jẹ́ olùkọ́ni mo sì tún jẹ́ akọrin ẹ̀mí fún ògo Ọlọ́run mo ti ní oore ọ̀fẹ́ láti gbé àwo orin méjì jáde àkọ́kọ́ sọ wípé ojú ayọ̀ mi ti mọ́ ìwọ tó ń wò mí nílé ńkọ́ nígbà tí èkejì sọ pé múra láti pàdé Ọlọ́run rẹ adúpẹ́ fún ẹ̀yin tẹ́ ti ń wò wá nílé ojú tẹ́ fi ń wò wá yẹn kò ní fọ́ o lọ́wọ́ bàbá Lámídì àti ìyá Lámídì tẹ́ gbé mi wá sórí ètò náà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo gbàdúrà ìdílé kọ̀ọ̀kan tẹ́ ti ń wò wá ilé wa ò ní dàrú o bó bá tún dọjọ́ mìíràn màá tún wá. iṣẹ́ ojàre ará ilé ọ̀rọ̀ tí bọ́lá tààrọ̀ ànípẹ́ máa lọ mo ti sọ fún alẹ́ kan náà kì bá fẹ́ agbádùn ètò wá sí ìṣáàtì lọ sórí bàbá
Lamidi lórí Facebook baba Lamidi fans ẹ wọlé síbẹ̀ join group ìyàn àríyá alẹ́bẹ̀ bákan lọ sórí YouTube ìlọ search fún Baba ni Wúrà Káyọ̀dé TV channel kì bá ti yọlé síbẹ̀ subscribe lórí ẹ̀ wàláì gbogbo ètò ra ni a máa wò níbẹ̀ lẹ́lẹ́sẹẹsẹ Ìyá Lamidi ó kí ara olé. mo máa kí pèsè ní kí n ra ilé iṣẹ́ o gbogbo ẹ̀rọ ilé gbogbo kí n bá dá ṣètò iṣẹ́ o ilé àtọ̀rọ̀ rí kúkú ní dàrú tí bá yanjú rẹ̀ náà mo dé ọ ti mọ̀ bẹ́ẹ̀ wí òun tọkọtaya gbọ́dọ̀ máa ṣe kíni kan wà pọ̀ kan mọ́ tura ni ká lérí ọ̀rọ̀ olóde kíde tó máa bá wo Freedom Television o ó jẹ̀bi lógún gan o Freedom Television òmìnira channel 34 UHF ìmọ̀gbẹ́kọ́ níbẹ̀ o ibẹ̀ ni kí gbé sí ìyàn máa rọ́ríṣiríṣi ká máa mú lérin ká máa tó lérin ká máa tó gbogbo ọ̀dẹ̀dẹ̀ rin kì mọ́ gbẹ́kọ́ níbẹ̀ o a lè ti sọ fún yín lẹ́ẹ̀kan náà wí gbogbo ẹ̀ lámíṣe pọ̀ o engagement ni catering service ni romoke catering service kí pè á alábàáyín ṣe engagement ìyàwó ọmọ rin ṣe ti gbọ́ kárí aláyọ̀. nọ́mbà náà kí a pè àsílẹ̀yìn ètò mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà 08124056131 bákan náà ni 08126087566 ní kí pè àsílẹ̀yìn ètò kájọ sọ̀rọ̀ ó yẹ kí ètò ti fẹjú sí àti wọ́lùgbọ̀wọ́ náà kí a bá gbètò lárugẹ kí a polówó iṣẹ́ rin lórí Freedom Television gbogbo rẹ̀ á ṣù papọ̀ ká ṣù papọ̀ bákan náà ni a kí gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Freedom Television kìntì bá gbé sókè kìntì gbé sótò bẹ́ẹ̀ ni a ti dúpẹ́ fún olùdarí náà àgbà bàbá mi Lábísí Bello akin pápátá olórúkọ káfàtà náà bàbá mi Jàre Martins akin náà o ikú ètò ní báyìí ẹ̀rọ ilé àti fẹ́ máa fò níṣà lọ bàbá Lamidi àti Lamidi mi dágbére o ó ti dọjọ́ mẹ́jọ àbí ọ̀yá iṣẹ́ o. I'm a philosophy of Fuji music magic. Tó bá jẹ́ torí. Listen when I listen good, ẹ̀gbọ́n tí mò ń wí. Ó ta lẹ́nu, ó lè lẹ̀ ó lè kú. Ọ̀tún lọ́jọ́ yọ mú kára mìíràn dé ẹjọ́. Mo kọ́ ní kọ́mọdé lọ́gbọ́n, àwọn àgbààgbà róye pa lórí mi lálẹ́ tí. Ó ta lẹ́nu, ó lè lẹ̀ ó lè kú. Ọ̀tún lọ́jọ́ yọ mú kára mìíràn dé ẹjọ́. Gbogbo ibi tẹ́ bá dé tó mi títí. Ẹ̀kọ́ sọ tẹ́ bá dé tó ń ta wàrà. Tẹ́ bá máa wò rẹ̀ dáadáa. Orin mi náà ń gbọ́ ọjà mi ló yá ń bẹ̀ o. Gbogbo ibi tẹ́ bá dé tó mi títí. Ẹ̀kọ́ sọ tẹ́ bá dé tó ń ta wàrà. Tẹ́ bá máa wò rẹ̀ dáadáa. Orin mi náà ń gbọ́ ọjà mi ló yá ń